الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين آمين. adúpẹ́ fún Ọlọ́run tí ọpẹ́ wa tọ́ sí atọrọ àlékún kí àti gẹ̀ fún Ànábì wa Muhammad Ọlọ́run wọlá ti tóbi ọlá rẹ̀ mọ́sá yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wa. N tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí òun náà ni munasabatul aamil jadid, ìbámu nípa ọdún tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ń kó sí àti ọdún tí a fi sílẹ̀ lọ. Kí ni nǹkan tí ó yẹ ká fi dágbére fún ọdún tó ti kọjá lọ àti kí ni ìmúra wa kalẹ̀ fún ọdún tuntun tí a fẹ́ bọ́ sí? Báwo ló ṣe yẹ pé ìsopọ̀ wa pẹ̀lú Ọlọ́run báwo ló ṣe yẹ kó jinlẹ̀ sí? Tá bá wò ó, ọ̀pọ̀lọpọ̀ tí máa mú àbá gbàgbé nípa pé ọjọ́ ayé ń lọ, òun náà ni alẹ́ àmàní, àwọn èròǹgbà èrò ayé. Mo fẹ́ ṣe nǹkan báyìí lọ́sẹ̀ tí ń bọ̀, mo fẹ́ ṣe nǹkan báyìí lóṣù tí ń bọ̀, mo fẹ́ ṣe nǹkan báyìí lọ́dún tí ń bọ̀, báyìí mo fẹ́ ṣe, báyìí mo fẹ́ dà. Gbogbo àwọn èrò yìí kò jẹ́ kí a máa mọ̀ wípé ọjọ́ ayé lọ. A mọ̀ pé bí gbogbo nǹkan tá à ń ṣe yìí bá a ṣe ń gbèrò pé bàbá ní ká ṣe nǹkan nígbà míì wípé bóyá bí ọ̀sẹ̀ kan ni yóò dàbí pé ká fọ yí ọ̀sẹ̀ òun kó tètè dé. Ẹ̀rí dápọ̀ ọjọ́ ayé ṣe ń lọ yìí bẹ́ẹ̀ náà ni ẹ̀mí wa bẹ́ẹ̀ ní sì ń lọ. Ẹja wo ní Al-Qur'ani Karim tọ́lọ̀ máa fi rán wa létí nípa pé bá a ṣe máa ń gbàgbé nípa ọjọ́ ayé, lílọ tí ọjọ́ ayé ń lọ. Ọlọ́run bá sọ báyìí nínú Suratu Tawbah. Ọlọ́run ní ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad, Ọlọ́run ní awala yarawun annahum yuftanuna fi kulli aamin marratan aw marratayn thumma la yatubun wa lahum yadhakkarun. Ọlọ́run ní àwọn èèyàn orí ni pé Ọlọ́run ní à ń tẹ́sítì wọn wò, à ń gbìdánwò, à ń ṣèdánwò fún wọn, à ń dán wọn wò nínú ọdún lẹ́ẹ̀kan àbí lẹ́ẹ̀mejì. Ọlọ́run ní àdánwò tí wọ́n ń bá wọn náà, dípò kí wọ́n wá máa túbá, Ọlọ́run ní wọn ò túbá, bákan náà wọn ò sì rántí Ọlọ́run. Ọlọ́run fi hàn wá wípé àṣì àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ láàrin ọdún nípa pé nígbà míì bóyá ọ̀dá ni, bóyá ìyàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti gbogbo tí máa sábà ṣẹlẹ̀ tó yẹ pé ní ó yẹ ká máa rántí Ọlọ́run, àìrántí àìsí ìtúbá. Ẹ̀rí tá bá wo nínú ọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti kọjá lọ, ẹni tá ń pè ní Fadilu ọmọ Iyad, Ọlọ́run kó bá yọ́nú sí, wọ́n ló sọ fún ọkùnrin kan, ó ní kámù ata aleik, ọmọ ọdún mélòó ló dà? Ọkùnrin náà ní situna sana, ó lòun di 60 years, ó lòun di 60 ọdún. Fadilu wa ní anta mundu 60 sana tasiru ila rabbik tushiku antasila, ó láti 60 ọdún ìlọ tí ń rìn lọ ń lọ sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀, ó súnmọ́ kọ́ ọ̀dọ́dọ̀ Ọlọ́run, ọ̀tí ìdọ́dọ̀ Ọlọ́run láti 60 ọdún. Èyí ni pé ní ó wà láyé fún 60 ọdún, àbẹ́ni tó jẹ́ pé ó lò jù bẹ́ẹ̀ lọ, ẹni tí ò tó bẹ́ẹ̀ tó yẹ pé gbogbo náà dáadáa ayé ní fi ń ṣe, kò tí ẹ̀ rójú tọ́lọ́run. Allahu Akbar. Lẹ́yìn 60 ọdún téèyàn wà tó yẹ pé kò rójú pé àti ẹsẹ̀ tọ́lọ́run tó yẹ pé lálàṣà ayé ní fi ń ṣe ká. Òun ni Fadilu ọmọ Iyad ló sọ fọ́kùnrin náà. Kí wá ní ó yẹ ká bira wa nípa pé ọdún tá a ti kọjá lọ, tá a ti lò kọjá, wọ́n ní tó yẹ kẹ́ńkálukú ó bira rẹ̀. Òun náà ni pé nínú ọdún tí mo ti lò lọ, mélòó ìrun ni mo fi sílẹ̀ tí ì kí tí mo rá láre tọ́lọ̀ ní kí. Nínú ọdún tó kọjá lọ, mélòó jímà ìlú yẹ kí n lọ tí ń lọ, tó yẹ pé nípa àwọn àìrójú kan, nǹkan tí ò wúlò kan, ìnú jẹ́ kí n lọ sí jímà. Nínú ọdún tó ti kọjá lọ,
mélòó àwẹ̀ ni mo filẹ̀ tí ń gbà kékàlùkù bira rẹ̀ nínú ọdún tó ti kọjá lọ mélòó sàká tó yẹ kó wo owó mi tó yẹ kí n yọ tọ́lọ́run bẹ̀ tí ń yọ nínú ọdún tó ti kọjá lọ bóyá mo tiẹ̀ ló wà tí lọ sáájì tí ń lọ kábíra wa bákan náà mélòó dáadáa ló yẹ kí n ṣe tí ń ṣe tọ́lọ́ sì pàṣẹ fún mi tó yẹ kí n ṣe mélòó ń tọ́kàn kọ̀ nítọ́lọ́ ní ká má débẹ̀ tí mo débẹ̀ nínú ọdún tó kọjá lọ kò pín síbẹ̀ mélòó nǹkan tọ́lọ́ ń ṣe léèwọ̀ tọ́lọ́ ní ká má wò tí mo wò mélòó tọ́lọ́ ní ká má gbọ́ tí mo gbọ́ nínú ọdún tó ti kọjá lọ mélòó ẹ̀ṣẹ̀ tó yẹ pé ní mo ti fẹsẹ̀ ẹsẹ̀ mi mo fi dá ibi tọ́lọ́ ní ká má lọ tí mo rìn lọ bẹ́ẹ̀ lọ wọ́n ní kéèyàn ó bira rẹ̀ nínú àwọn ọdún tó ti kọjá lọ kéèyàn bá wá ronú eléyìí kí ló yẹ kéèyàn ṣe ó náà ní pé kéèyàn máa túbá lọ sọ́dọ̀ Ọlọ́run kò pín síbẹ̀ ẹ̀rí pé Ọlọ́run bá máa sọ fún wa nínú Al-Qur'ani Karim inú Suratul Ashr Ọlọ́run ní ya ayyuhalladhina amanu taqullaha walitanzuri nafsum ma qaddamat ligadi wattaqullaha innallaha khabirun bima ta'malun Ọlọ́run ń pẹ̀yìn olùgbàgbọ́ òdodo Ọlọ́run ní ẹ páyà Ọlọ́run èyí kálukú yín ẹ wo tẹ́ fẹ́ tì síwájú fọlá àlìkíyàmà Allahu Akbar kí lẹ fẹ́ tì síwájú níṣẹ́ rí tẹ́ fẹ́ lọ bá lọ́hùn kí lẹ fẹ́ tì síwájú lẹ́sìn Ọlọ́run tẹ́ lọ bá lọ́la àlìkíyàmà èyí kálukú yín ẹ ronú sí i ẹ̀rí ìyẹn ló yẹ pé àti gbogbo tá a ti ṣe kọjá lọ ká máa ronú nípa rẹ̀ àwọn tá a ti tì síwájú lẹ́sẹ̀ tí ó dá káwọn náà ti túbá ń bẹ̀ àwọn àwọn olótùkù tá a ti síwájú lọ sọ́dọ̀ Ọlọ́run tá a lè roore ń bẹ̀ níwájú Ọlọ́run Ọlọ́run tó máa ń tẹ̀síwájú fún wa nínú ayal Qur'an Ọlọ́run ní yawma tajidu kullu nafsin ma amilati min khayri muhdara wa ma amilati min su'i tawaddu law anna baynaha wa baynahu amadan ba'ida wa yuhadhdhirukumullahu nafsa wallahu ra'ufun bil ibad Ọlọ́run ní kálukú máa rántí ká fi iṣẹ́ dáadáa ká ti síwájú lọ sọ́dọ̀ Ọlọ́run yawma tajidu kullu nafsin ma amilati min khayri muhdara ọjọ́ tó yẹ pé gbogbo tí èèyàn bá ṣe níṣẹ́ dáadáa níwájú Ọlọ́run bá dojú àlìkíyàmà èèyàn ò rí Allahu Akbar in tí èèyàn ṣe láburú náà gbogbo ẹ̀ ní ò rí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tàbá wà láwùjọ tàbá ṣe kankan tàbá pè ní fídíò ẹ̀rí ìgbà ẹ̀dá pé ẹ wá kọ́fà wa gbogbo tá à ń ṣe káríra wa ká máa wò nínú tẹlifíṣàn bí wọ́n ṣe ń kọ́fà wa hùn bẹ́ẹ̀ náà làwọn màláìkà Ọlọ́run ni wọ́n ń kọ́fà wa lójoojúmọ́ gbogbo tá à ń ṣe ń ṣe màláìkà yín yà wá Ọlọ́run ní ọjọ́ tí ń kálukú wà á rí tiẹ̀ pé dáadáa èmi náà mo ṣe èyí tó sì ṣe láburú tó ẹlẹ́nìkan ò rí ọ̀ọ́rí gbogbo ẹ̀ èmi náà ní ìmọ̀ pé báyìí ni Ọlọ́run ní ń kálukú ronú ọjọ́ náà tawaddu law anna baynahu wa baynahu amadan ba'ida tọ́mọ èèyàn bá rí gbogbo sẹ́ tó ṣe yóò máa fẹ́ pé ní kó jẹ́ pé ká gbé jìnnà sóhun tẹfẹ́tẹfẹ́ òun kọ́ ló ń ṣe Ọlọ́run ní kò ṣe bẹ́ẹ̀ wa yuhadhdhirukumullahu nafsa Ọlọ́run fi títóbi ọlá rẹ̀ ìfi kì í nílọ̀ pé kẹ́ ẹ tají kẹ́ ẹ ronú dáadáa torí pé Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ni ọba aláàánú ni eléyìí fi hàn wá pé àṣeká ṣàkíyèsí ara wa bákan náà kò kún síbẹ̀ Umar bin Khattab Ọlọ́run mọ́sá bá yọ́nú sí ó ní máa sọ nínú ọ̀rọ̀ rẹ̀ báyìí ó ní hasibu anfusakum ẹ yẹra yín wò kálukú yẹra rẹ̀ wò láyé kó tó di pé ní ààyè wò lọ́jọ́ àlìkíyàmà ẹ gbéra yín lórí òṣùwọ̀n ẹ wọ̀nra yín wò wípé kí ni mo wọ̀n níwájú Ọlọ́run ẹ̀rí bóun ni mo tó níwájú Ọlọ́run bóun lẹ̀sìn mi rí bóun ni wà mí rí ẹ yẹra yín wò kó tó dijọ́ àlìkíyàmà tá a máa yẹ̀ yín wò bí yẹn bá lọ síbì kan tí wọ́n bá ní wọ́n wọn ẹrù rẹ̀ iye báyìí ni ó sì san ẹ̀rí bí yẹn bá ti kọ́kọ́ wọn láti ilé tó bá pé ní iye báyìí ni kílò ẹrù mi wọ̀n yóò mọ iye tó ń san bẹ́ẹ̀ náà lèèyàn gbọ́dọ̀ yẹra rẹ̀ wò kó tó dijọ́ àlìkíyàmà ẹ̀rí Sayyidina Umar ló máa sọ báyìí bákan náà kò kún síbẹ̀ Sayyidina Abubakar Ọlọ́run mọ́sá bá yọ́nú sí wọ́n ní tó bá mú ahọ́n rẹ̀ wọ́n ní yóò yọ ahọ́n rẹ̀ jáde wọ́n Sayyidina Abubakar yóò máa sọ pé hadha awradani al-mawarid hadha awradani al-mawarid ahọ́n mi yìí òun ní ọ̀pọ̀lọpọ̀ ààyè tí ń kó sí òun ní mú mi kó síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ ahọ́n yìí ni ìfihàn yìí pé àṣẹ lára tó yẹ kéèyàn bẹ̀rẹ̀ rẹ̀ wò ń bẹ̀ òun náà ní ahọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tá a máa dá láti di ahọ́n ni ẹ̀rí ká gànyàn ká sọ̀rọ̀ ẹni lẹ́yìn gbogbo tọ́nà ò fẹ́ ká sọ ọ̀rọ̀ kò bá kùn gbé ká sọ síyàn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ahọ́n náà láti máa fi ṣe dáadáa àdàkọ Ọlọ́run ni ẹ̀rí gbogbo tó akékùránì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ahọ́n náà ni
èyí ni pé ní ara tá a fi bẹ̀rẹ̀ níwò oníkíkìyàn sọ ahọ́n rẹ̀ dáadáa bí Sayyidina Abubakar ṣe máa ṣe kó pín síbẹ̀ wọ́n ní tá a bá tún wò ẹ̀ńtẹ́ pè ní Gunaym ọmọ Kais wọ́n ní máa sọ báyìí pé ní àwa ó làwọn máa ṣe wáàsí fúnra wa ní àkọ́kọ́ Islam inú tá a máa fi ṣe wáàsí fúnra wa ni pé èyí mali fi ṣàbàbíká ipe ṣiṣẹ́ a máa ṣe wáàsí fúnra wa pé ṣiṣẹ́ nígbà ọ̀dọ́ rẹ torí ìgbà tó bá dàgbà ṣiṣẹ́ dáadáa nígbà ọ̀dọ́ rẹ di ìgbà àgbà rẹ ó láti máa sọ pé ṣiṣẹ́ nígbà tó bá ráyè táyé bá wà torí ìgbà tó ní ráyè Allahu Akbar ìgbà tó ń ṣe tó ráyè tó láti sin lọ́n dáadáa torí ìgbà tó jẹ́ pé ó fẹ́ sìn ọ̀nìrì sì máa ń gbà náà ṣiṣẹ́ nígbà tó bá lálàáfíà dìgbà tí ó rẹ̀ ọ́ ìgbà tá làáfíà bá wà ẹ̀rí fi ṣètò Ọlọ́run gbogbo ìyànjú tá a fi gbà á kó dìgbà tí ó kókó tó dìgbà tí ó rẹ̀ ọ́ tó máa wò pé mo bá sì lálàáfíà ni gbogbo nǹkan báyìí bá ṣe ṣiṣẹ́ nígbà tá làáfíà ń bẹ ó láwọn tó máa sọ pé tó ṣiṣẹ́ nígbà tí opportunity tó wà láàyè ṣiṣẹ́ nígbà náà dìgbà tó kú ọ̀pọ̀lọpọ̀ ló ti wà lálìkí àmà nísìnyí àfà wọ́n ń jẹ́ ẹ̀ka ayé ò ṣe padà wá mọ́ gbogbo ẹ̀sẹ̀ Ọlọ́run tí a pa láṣẹ fún wọn ẹ máa kírun ẹ má fìrún lẹ gbogbo tẹ́ ẹ máa ṣe tírun bá di ẹ dìde ẹ lọ kírun iná lọ́wọ́ kó sí wọn ẹ máa ṣe àwọn afá náà dọ̀hún bọ̀ náà ẹ̀rí ẹlòmíì ti rí nísìnyí ó ti ródòdó ayé ò ṣe padà wá mọ́ gbogbo sẹ́kẹ́ńkálukú ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣe tó jẹ́ pé ní kò ó fojú kéré rẹ̀ pé ní eléyìí ò ṣe kankan ó ti rẹ̀sẹ̀ nísìn ayé ò ṣe padà wá má tó náà ni pé ẹ̀rí Gunaym ní gbogbo táwọn fi kira wá lọ́nu ṣiṣẹ́ nígbà tó wà láàyè tó ní ìgbà tó kù kò kú sẹ́nìkan tó rí mú jẹ ẹ̀rí gbogbo aládágbádá kú ẹ̀rí àwọn obìnrin náà àwọn náà dárò wọ́n dábò bá rẹ̀ kò sẹ́ni tí ò ní kú eléyìí fi Ọlọ́run fi ń ta wá jí pé a ṣe nínú ọdún tó ti kọjá lọ àwọn ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ ẹja ronú sí ká túbá ọdún tá a kò sí ẹja ronú kí ni nǹkan tá a fẹ́ ṣe fọ́lọ́ ń bẹ̀ kò pin síbẹ̀ tá a bá tó wò Imam Ibn Qayyim Ọlọ́run masaba yọ́nú sí wọn wọ́n ní máa ń sọ báyìí pé ìyẹrẹ ni wò tá a bá ń kéèyàn yẹrẹ ni wò ó ní lórí àwọn kankan kan ni ẹ̀rí kí ni kéèyàn gbọ́dọ̀ yẹrẹ ni wò ń bẹ̀ òun náà ni pé kéèyàn ronú pé níbi ọ̀ranyàn Ọlọ́run àwọn tó lọ ń ṣe lọ́ranyàn mélòó mo pé ní ọ̀ranyàn ẹ mọ̀ pé tí ń jẹ́ ọ̀ranyàn nínú ẹni ká kírun wà ọ̀ranyàn ni lẹ́yìn ọ̀ranyàn olókan náfìlà àwọn Ramadan nínú ọ̀ranyàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ ọ̀ranyàn mélòó ni mo ṣe nínú àwọn ọ̀ranyàn kéèyàn ronú nípa rẹ̀ ibi tó yẹ kéèyàn yẹrẹ ronú kò kún síbẹ̀ wọ́n ní ẹlẹ́ẹ̀kejì kéèyàn ronú nípa ní gbogbo àwọn nǹkan tó lọ ń ṣe léèwọ̀ mélòó ni mo fi sílẹ̀ kò kún síbẹ̀ kéèyàn tún ṣèrò rẹ̀ nípa gbogbo eríkè ara mi báwo ni mo ṣe lò ó ẹ̀rí ní ìparí kéèyàn ronú nípa pẹ́tọ̀ gbogbo àwọn nǹkan tí mo gbàgbé tọ́lọ̀ ní ká ṣe àbí kò yé tí mo gbàgbé rẹ̀ bóò ló ṣe yẹ kí n ṣe eléyìí ó fi ronú pé ní ẹ jẹ́ ká ronú nípa gbogbo àwọn ọdún tó ti lọ kọjá lọ ká túbà tó bá tá a ṣe tí ò dá ń bẹ̀ ọdún tuntun tí ń bọ̀ wá ká ronú kí la ṣe tá a fi pàdé Ọlọ́run ọba nírọ̀rùn Ọlọ́run mọ́sá yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wa ọlájọ́ kan Ọlọ́run ọba títí di ìgbà mi bọ́lọ́run bá fẹ́ ọmọ yàrá ìlẹ̀sìn Islam Jami Abdulsalam Alfa Ibeji wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله